Ògúndádì ló wà nílẹ̀ yìí, báàgì owó ló wà nílẹ̀ yìí, bọ̀dá mi náà ti kú yìí. Kí ni kí n ṣe báyìí? Iyiola. Jọ má bínú ọmọ. Ó mọ̀ sí o. Iyiola ọmọ mi dáadáa. Èyí ti rí ti kánjú. Ọmọ tó bó ṣe máa rí lélẹ̀. Àkókò rẹ̀ dé tán. Sùúrù díẹ̀ ló kù fún ọ. Ṣèjọ́ nìkan ọmọ tó pẹ́ máa padà rí lélẹ̀. Ẹ̀jẹ̀ ṣàánú mi. Ìṣẹ̀dẹ̀ mi máa ń jọ. Iyiola, ó ṣe lè ṣe irú adúrú tó ṣe ìsinmi. Ọmọ ṣe o. Ládùúrú ìyà tí mo jẹ látìgbà tí àyín ti fi wá sílẹ̀. Àdágbé, àdáfà, kò sì ṣe irú tó tó báyìí fún mi. Àwọn mo ti dáríjì ọ́ o. Mo ti dáríjì ọ́. Kó wá bá ń tọ́jú àbúrò rẹ dáadáa. Ìrà kan ò gbọ́dọ̀ rìn. Àbúrò kan ò gbọ́dọ̀ ṣe. Iyiola ọmọ mi. Ìṣòro ẹ̀gbọ́n tẹ́lẹ̀ má bínú. Iyiola, ó dìgbà kan o, ó dìgbà kan o. Daddy, I'm very, very sorry. Daddy, mi ò mọ̀. Daddy, mi mọ̀ bó ṣe máa rí lélẹ̀. Daddy, I'm very, very sorry. Jaiye. Jaiye. Iyiola. Iyiola. Iyiola, dákun ṣe sùúrù. Lójújọ́ kékeré tá a fẹ́ ṣe rí. A ṣe tán ní ìsìn náà lálọ́ gbowó wa. Dákun ṣe sùúrù ọkọ mi. Fún àwọn ìwọ̀nba. Iyiola ó tó. Jẹ́ àṣìṣe lójú ọjọ́, jẹ́ àṣìṣe lójú ọjọ́. Má bínú ṣàkó ó ti ní abọ́hùn ló ká gbà ká kó. Dákun. Èkú ṣe tóbi òpè mi náà. Èmi náà tẹ̀ mọ́ra ni. Bọ́kùnrin ni ọ́. Ní gbogbo síbi Iyiola. Ó tó, mo ń gbóhùn rẹ̀. Ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi, èmi kò fẹ́ mọ́ látòní lọ. Ọba tó wò ṣùgbọ́n jábèsì, wò ṣùgbọ́n ayé mi. Bí o bá mọ̀ mí, máa rí bó ṣe fẹ́ yẹ.
kò fẹ́ mọ́ látòní lọ. Ọba tó wò ṣùgbọ́n jábèsì wò ṣùgbọ́n ayé mi. Kì í ṣe jáde nínú. Daddy, I love you. Daddy, I love you. Níbi tẹ́ wá, ẹjọ́ ẹ dáríjì mi. Daddy, I'm sorry. Bọ̀dá mi question tí mo béèrè lọ́wọ́ yín ẹ̀ tí dà mí lò mo ní pé kí lẹ wá ṣe ń bí. Okay, you don't need all this you are doing. Oh, need there now. I've been calling you several times. Oh, please call me. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Why will I have to pick your call? Then I beg you, mo ní pé kó má bínú fún nǹkan tó ṣẹlẹ̀. Kì í ṣẹjọ́ tèmi náà now. And then you have to forgive me. I am very, very sorry. Please. No, you know the reason why I came here. Just to tell you that mo ti kọ́lé, mo ti ralẹ̀, mo ti ní mọ́tò. Kakó òbí báyìí, ọmọ bí landlord ṣe máa ń embarrass wa now. Kakó òbí àkàlẹ̀ lè máa lọ live life wa. Ẹ̀fọ́ wa bí everything wa bẹ́ẹ̀ mi lè bí ẹ̀ fún àbúrò mi. I'm fine here, brother. My sister, you are not fine. Follow me. Kájọ máa lọ gbé now, please. Oh, really? Yes. So, má lè tẹ̀lé yín kẹ́ lè lo mí bẹ́ẹ̀ ṣe lo daddy. What? Yes, mo sọ ni mo ní pé ẹ lè lo mí bẹ́ẹ̀ ṣe lo daddy. Are you talking to me? Yes, brother. Are you okay? Are you okay? Are you insane? Oh really? Àti ṣeré gan. Ta ló gbé ọpẹ tó ń tọ̀dọ̀ ìṣòro? No. O ti gbàgbé pé mi lè gbé àbí? Ló bá ní sọ̀rọ̀ báyẹn. Báwo ni? Let me tell you something. Èmi yìí ni òpin dí láàrin mi àti ẹ̀. Tó bá tún rí ẹsẹ̀ mi níbí báyìí, kò bí ẹsẹ̀ mi dànù. I don't want to see you in my life again. Nonsense. Did you just slap me? Bí tó Olúwa o, Ọlọ́run gbogbo ayé, fẹ̀tí tóbi tó. Gbogbo ayé kò bá. Ọlọ́run ìmọ́lẹ̀ tí mo tà fún gbogbo ayé kò gbá yín. Ọlọ́run gbogbo ọ̀run kò gbá yín Olúwa. Ẹ jọ àwọn tó wà nílé yìí ni mo bèrè ṣé mo lè rí ẹni tó nílé? Ó lè rí yàrá sọ̀rọ̀ láti ẹ̀yà tó wà nílé lẹ́gbẹ̀rẹ̀ tó lè rí ẹni tó wà nílé yìí. Ẹni kọ́kọ́ lẹ́ máa bá yọ̀nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rúgbẹ́ máa wọlé yìí. Ẹni tó nílé yìí ni mo fẹ́. Tó sì padà sẹ́ni ẹgbẹ́ tó nílé yìí. Bẹ́ẹ̀ nìkan lè máa rí lọ́nà èmi mo wà ń báyìí. Èmi mo ti wà ń bì iná. Ẹ má tẹ̀ bínú. Èmi mo ṣe gíńdé ẹ̀dá mo sì ní change jẹ́ kan bì. Ẹ jẹ́ àpín. Ẹ̀yẹ gbálẹ̀. Kí ni mo lè kí n di sápò? Mi ò wá bí wá tọrọ owó. Mi ò mú fún yín ní ẹgbàá, èmi kàn fún yín ní ẹgbàá. Mi ò wá tọrọ owó, mo kàn fẹ́ rí wọn fi bá wọn sọ̀rọ̀. Òkè ẹ̀ wá tọrọ ẹ̀kọ́ fẹ́ rí ọ̀gá máa tọ̀nà. Ọ̀gá òkèlè ọgbà jíjọ Friday ọ̀gá máa rí ọ̀gbọ̀n tí lè ní yìí o ẹ̀ lè rí ọ̀gá ẹ̀gbọ́n. Ẹ̀jọ̀ ṣèbí wọ́n wà ní ṣé mo lè mú ọ? Ìyá yìí máa lọ, mo lè rí ọ̀gá ẹ̀ lè rí ọ̀gá ẹ̀ olóṣèlú wọn wà lẹ́sẹ̀ gbígbẹ́ kílódé ó fi sórí mẹ́ta ni kílódé èyí tẹ̀ ń sọ èyí tó ń padà sọ fún gbọ́dọ̀ ni mo fojú sọ mo fi gbára sọ mo tọ́ bọ̀ mo fi lọ́wọ́ irọ́ lọ́sùn ni àníkẹ́ máa lọ ẹgbẹ́ yọ kẹ́lẹ́ ló jẹ́ ni wọ́n làwọn abẹ́ ni. Ẹ má bínú. Inú òbí ní. Mo kàn lè rí ọ̀gá, mo kàn fẹ́ bá wọn sọ̀rọ̀ ni. Mi ò wá tọrọ owó, Ọlọ́run tó pè mí ó ju gbogbo yẹn lọ. Ṣé mo kàn lè rí ọ̀gá kí n bá wọn sọ̀rọ̀? Ọlọ́run ló rán mi sí wọn, mo kàn fẹ́ bá wọn sọ̀rọ̀ ni. Ọlọ́run tó rán
Ọ̀kìnní bàkan kó máa disturb yàn káàkiri ibi téèyàn ti ń lá. Ọ̀rọ̀ kílẹ̀ ṣẹlẹ̀. Àwọn tó máa ń tọrọ owó yìí ni jàre, àwọn ìyá tó máa ń tọrọ owó káàkiri ẹ̀ ni. Ìmọ̀lẹ̀ ti sọ fún un pé Friday nìkan ni kó máa wá sí báyìí. Ẹ tún rí èsì o. Sọ ẹ wọlé. Owó náà máa tọrọ káàkiri. Ilé ìpàdé àwọn náà tọrọ sí wọn ní mú. Ẹ wọlé. Sá wọlé. A máa ti tọ́ fọ̀gá lọ. Fífẹ́ rẹ̀ sáré ọ̀gá ṣe máa ń ṣe kíní. Kí dáa tó ń wo túbẹ̀ tó ń dún wòyàn fún. Kì í ṣe bí wọ́n lọ tán náà sí àgbà gbé káàánú àgbà kan ó sápò náà nítorí ní kọ̀ọ̀kan náà ni. A ń wó tuta náà a máa tọrọ owó káàkiri ní ìbàdí ẹgbẹ́ kéèyàn wà báyìí. Láti èmi ló tẹ̀lé owó àtúntà náà kéèyàn tó máa sọ pé mò ń tọrọ owó káàkiri. Báwa disturb nígbà tí máa ti ń gbádùn ohun tèmi o. Ẹ wá jókòó báyìí. Ẹ bá lè má jẹ́ kí n jókòó. Àánú ẹ wá jókòó. Ṣé kò sí o? Ọlọ́run ló rán mi sí. Ọlọ́run rán mi sí mi. Kí ni ẹ ṣe kò sí? Ó Ọlọ́run, ẹ̀jẹ̀ ni mò ń wò lọ́wọ́ yín. Ẹ̀jẹ̀? Bẹ́ẹ̀. Kò sí nǹkan kan lọ́wọ́ mi. Nǹkan tí mò ń sọ yé mi. Nǹkan tẹ́ ẹ sọ yé mi. Ṣá, fẹ́ẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ kó jọ tẹ́ ẹ pè ní ọ̀rọ̀ rẹ̀. Kò bá dáa kẹ́ ẹ ta kẹ́ ẹ kó lọ fún àwọn ọmọ aláìní. Kẹ́ ẹ wá padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Kẹ́ ẹ máa rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run. Kọ́lọ́run lè dárí ẹ̀ṣẹ̀ yín jì. It's okay ma. Ṣé wàá òkè ṣá? Kò bá dẹ̀ dáa kẹ́ ẹ gbọ́ràn. Are you okay? Ẹ dìde. Mo ní kẹ́ dìde kókóró. Kò bá dẹ̀ dáa kẹ́ ẹ gbọ́ràn. Ẹ wá wọ́n fún mi àyà fún mi bá jàre. What are you saying? Kò bá dáa kẹ́ ẹ Ẹ wọ́n fún mi àyà jáde gbogbo bá ti jàre. What are you saying? Ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run. Ẹ dúró bí ẹ̀mí Ọlọ́run lọ́rọ̀ yín wá gbà ẹ̀kọ́ gbogbo. What's the meaning of this one? Ẹ fẹ́ pàtẹ́ ẹ ti rí sí ẹni sùúrù torí tí báyìí náà láti máa ń lù àpọ̀lú yín ṣé ibi ẹsẹ̀ lẹ́fẹ̀ẹ́ gbà sí ni àbí ibi ẹ̀yìn bá lẹ́fẹ̀ẹ́ gbà. What the hell fún mi jàre? Àlàáfíà bẹ́ẹ̀ náà. Ẹ rí wọn àwọn àtọ̀rọ̀ owó káàkiri wọ́n ti wọ white báyìí wọ́n ti wọ́n kó ti wọ white lórí nìyẹn àwọn ènìyàn dúdú. Ọlọ́run ló rọ yín ibi ẹ bá ti rí lẹ́tọ́ bá ti fà láì tó ti ẹbí tó bá ti wọ́ òkè báyìí ẹ ti máa tọrọ nǹkan ọ̀gá mi náà lọ́dún ìta tí wàá ṣe pé wọ white mọ́mọ́ wà tí mo lè fi yín bù nígbà yìí mo máa torí mo níbẹ̀rù white gan. Gbogbo inú ni mo ti fọ gbogbo ẹ̀ pátápátá òun mo fọ. Nínú àwọn àwọ̀tẹ́lẹ̀ sẹ́mi àti ń ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ mo gbọ́ pé mo lè fọ pẹ̀lú tìyàwó yín náà mo lè fọ́ fún yín ní ìta. Nínú àti ń ti sọ gbogbo ilé ìtẹ̀lẹ̀ á ti ṣàdéhùn. Nítorí ilẹ̀ ẹbí fún mi báláǹsì. Mo ti fọ̀ máa fọ̀. Mo sáàpù mi yìí tẹ̀ ọ̀pọ̀ Rónkẹ́. Ẹgbẹ́ tó mo pè ẹ́. Ẹgbẹ́ ta ni mo pè ẹ́. Sọmọ ìgbà tí mo ti wá ìgbà tí mo ti ní gbogbo nílé mi mo fẹ́ lo lémi. Mo ń ṣègbà àkọ́kọ́ nílé yìí o. Kò sì kí ń ṣègbà kejì tí mo ti wá sí ìgbà nílé. Kí ni mo sọ fún ẹ? Màá tó pẹ́rù rẹ̀, mo ti ń owó lé jọ, mo ti rí 10,000 ní ìsàn, màá tó pẹ́rù rẹ̀. Kò ní ta fún àti 10,000 naira. Kí ni mo máa yí bàbá yín jẹ́ yìí? Àbẹ́tí mo bá yín gbogbo oúnjẹ ìta rí. Ṣé èyí ni mo pa bàbá ẹ̀ tó sọ́kù ni? Àtẹ̀gbọ́n ẹ̀ tó rìn àrìn àrùn tó fi ṣẹlẹ̀ sí bíbà. Àbí ilé tèmi ẹgbẹ́ sọ́dá ilé mo ṣọ́ àdì. Àbẹ́mi kò bímọ tèmi. Àwọn ọmọ mi tí mo bí àwọn ọ̀nà ń pa lé ni wọ́n fi ta ilé. Nípa ayé tèmi ò bàjẹ́ jẹ́ ayé bàbá ẹ̀ tó sọ́kù yẹn. Èmi sì bímọ gidi. O ti wò ó ẹ̀mí àti ẹ̀gbọ́n ṣọmọ èmi àbí àlọ́kọ́ mo ti sọ fún mi kó fẹ́rẹ̀ kó nílé mi èmi ilé mi jẹ́ síbẹ̀ oníṣẹ́ táwọn tó. ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi èmi kò fẹ́ mọ́ látòní lọ ọba tó wò ṣùgbọ́n jábèsì wò ṣùgbọ́n ayé mi. Bí o bá mọ̀ mí, máa rí bó ṣe fẹ́.
máa náwó lọ tí máa ṣe fàájì lọ tó wà ní gbogbo ilé ìbáyìí. ó ká lára tó mọ lówó báyìí. Jaiye, baby. Báwo ni? Danny, I don't think we have any appointment today. So I cannot come to my visitors again. Stop it. I don't want to hear it again. We had something together. So you did not expect me to just like live like that. I love you. Is it a crime to love you? No. It is not about love. I don't want to have anything to do with any girls. Me, if there is anything to do with any couple. Jaiye, wait. This matter could not far should probably just have to like calm down. What's the reason? Please. Oh, you understand now. I don't want to love. Okay, you understand, but you are not explaining what the problem is. So how do you expect me to understand? Like, just give me a reason. Calm down. Stop! Mama kọ́kọ́ mi tún sẹ́yìn kò ti súnmọ́ mi jù. Kí ló ṣòro? Kí ló ṣòro tèmi? Ó ní ìṣe fún mi. Báwo ni mo ti ń pè láti di ọjọ́ mẹ́ta tí wọ́n nìkan ṣe òkú kọ̀ mi. ẹgbẹ́rún oríṣiríṣi ṣòkòrò Mo bọ́ ìpè náà, mo bọ́ sí i. Wọ́n ṣe láì fún mi náà. mo ti ṣe lè fún ìjọ. Kí ló bá wà gbogbo ọkọ̀ ìṣọ̀kan tó bá wà máa disturb mi ní kò tí mo lọ sí. Fine, Rose. Mo ní mo ti ṣe ìjọ nítorí Ọlọ́run. Wọ́n lórí tí ń gbà wá tẹ́lẹ̀, ó máa gbà wá ní ìsìn báyìí. Ṣé mo ṣòro Ìjọ nítorí Ọlọ́run. ìdí má kúnlẹ̀ fún mi má máa kúnlẹ̀ àfúnni ní ẹ má máa ṣe bí bèbí. Láńdọ̀ kò wá sí ilé ọ̀dọ̀ wa láti kọ́ láti tọ́jú ìdílé wọ́n ti gbé ti ń lọ sí ìdílé dáadé ó ti sí ìdàkúrò nínú wọ́n wá lé wa kúrò ní kò sí ìta fẹ́ lọ sùn báyìí jọ nítorí Ọlọ́run mo ní kókó láti bá òkú nípa ilé ní ọ̀dùnmọ̀ tí ó máa fún ẹ padà jọ nítorí Ọlọ́run kókó náà bá bẹ̀rẹ̀ kí n yá ẹni ká fi kàwé ọ̀rọ̀ ẹ̀ kò lẹ́nu bó ṣe tán kò wọ̀ gbogbo tó tó jábọ́ lẹ́nu ẹ̀ tó 30,000 iṣẹ́ 30,000 ẹ̀ṣọ́ ó ti ṣe lẹ́nu kí n wọlé kí n kó fún ẹ kí n máa lọ kó wá fún ẹ ìwà lè gbà ọkùnrin kan ní kí n tèmi gbòmọ tí mi gbòmọ ti wá kó báyìí ó ní bàbá mi máa bèèrè owó lọ mi ó ní kí ló ṣẹlẹ̀ gangan gbọ́n lọ kó máa lọ mo máa sájà lẹ̀ fún ẹ o. tètè ìdíje má fúnlẹ̀ ìgbélẹ̀ tó máa ń ṣe kí n máa lọ. mo máa lọ sí ìlú tó bá ẹ. bọ́tà mo ní kó bọ́tà tó wà ní ìpínlẹ̀ sọ bọ́tà máa lọ. ọ̀ṣìṣẹ́ ọ̀ṣọ́ tó kó sí. So is that the reason why you said you don't have anything to do with any lady? Yes. But at least all girls are not the same. At least don't buy sharing do you expect me to do something like that? Gbogbo ẹni obìnrin kan náà ni mí. Wait, calm down. Jaisi, I love you. If I did not love you, I will not be following you up and down. There are other guys outside, so I love you. Either you have money or not, I'm with you. Are you So, sure? yes. Are you sure? I'm very sure. Okay, it's fine, stand up. She àìgbọ́pọ̀ ọkọ àìgbọ́pọ̀ àdá àìgbọ́pọ̀ ọmọ ní gèlègèlè
kí ló dé láti bó síbo ta ni ẹkún egbére lọ́dọ̀ ta ni àbí kí ni ìṣẹ̀lẹ̀ láàrin tí kò gbọdọ̀ palẹ̀ ilẹ̀ ló tẹ̀ bí náà bá jó lóko màjàlá sí nílé wá ròyìn èyí ti ṣe sẹ́mi mo pa ọ́ ni ẹ̀rù tí ọ̀pá àyà mà kọ́ ọ́ o ó gbàgbé ni pé ìdílé tá a bá mú ìrókò ara lásán lórí fi sọ ni ọtí tó dùn wọ́n pàjá òní lè pàjá ọ̀gọ̀dọ̀ tó dùn wọ́n pàgò nílé pàgò ìgèdègèdè tó bá dùn wọ́n kò nílé kòfókọ ẹnu ilé tẹ̀sí pàpọ̀ ojú ọ̀nà ilé rẹ̀ burú ni bí ìbá ṣe yáyọ la orí ọmọ yìí tó burú ibo mo tẹ̀ ṣé kínní bí ìbá ṣe yáyọ la tó kó rẹ̀ dẹ̀ bá mi ebi ọmọ aláyẹ̀wò rẹ̀ wọ́n tuntun ọ̀pá o. ó sì wá yọ sí mi eré rẹ̀ burú ni. Hello? Jayọ́lá? Níbo lọ wà? Bí mo ti ń sọ̀rọ̀ yìí, bí dájú pọ̀ ọkọ̀ mi lára lóòrọ̀ yìí. Bí mo ti ń sọ̀rọ̀ yìí ni o, báyìí ni wọ́n ní ọkọ̀ mi lára. Bàbá, ẹ máa pè mí, ṣé kò sí? Èmi tiẹ̀ wà ní sáìtì mi ni. Mo lọ wọṣẹ́ táwọn workers mi ṣe tó wọn wá bí iṣẹ́ lẹ́nu ni mo bá ń wò ni mo bá rí kọ́ yín gbàtí mo rí kọ́ yín gan ó yà mí lẹ́nu pé kí n máa bọ̀ àwọn bíbọ̀ yẹn kò yé mi bẹ́ẹ̀ pè mí pé kí n máa bọ̀ pé kò yé mi ni mo fi tètè dé bíbà yìí. Jayọ́lá bàbá bí mo ṣe pè ọ́ yìí ọ. bẹ́ẹ̀ ni. Jayé kí ló dágbà rẹ ń ṣe rò bí èwe. bàbá kò yé mi ni mo fi wá bí. ìwọ òun rápẹ̀rẹ̀ kankan rárá yìí. àpẹẹrẹ láti bí oṣù kan sìn ni mo rí dáàdì mi tó ń sunkún lójú àlá àbí tí máa rẹ jú mo máa rí wọn tó ń sunkún àmọ́ kò yé mi èmi rò pé normal thing nìyẹn. ara fún mi náà Jayé. bàbá. àwọn àpẹẹrẹ tí mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń ṣe mí kàyéfì. ìwọ sì ń rú àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o sì bù mí gbọ́. bàbá ẹ fọ́ ni èmi rò pé normal thing mi dáàdì mi ló ń sunkún bóyá ó ń dùn wọn bí mo yẹ lò wọ́n ni kò sí nǹkan tó wà ní normal thing nìyẹn náà. normal thing. bẹ́ẹ̀ ni bàbá. sórí bó ṣe kà á sí hun bẹ́ẹ̀ ni wèrè rẹ̀ ó ṣe gbajúmọ̀ tó. àbẹ́ máa wọ́n mọ̀ yìí. bàbá ẹ má ṣe báyìí bẹ́ẹ̀ bá lè máa fi ọ̀rọ̀ wèrè tírẹ́tì mi always bẹ́ẹ̀ má fi ọ̀rọ̀ wèrè tírẹ́tì mi ẹ má ṣe báyìí náà. Jayọ́lá ṣé o gbàgbé ètùtù tí mo náà fẹ́ máa ṣe lóṣù mẹ́fà ni àbí kí lọ́mọ yìí ń wí. oṣù mẹ́fà ti pé o yé bàbá mo ti gbàgbé. àánú ẹ̀ ṣe mí. yé bàbá kí ló máa ṣe báyìí. wò mí wò ṣé o gbọ́ tọrọ kó tó tó aago 12 òní. bó o bá rèé lọ wá àgbò funfun 4 tí ò nábàámọ́ bó o bá jẹ́ kó kọ̀ mí lára bí mo ṣe jókòó yìí. aago 12 òru. aago 12 òní kó tó di pọ́ọ̀lù. tọ̀sán. yé bàbá àgbò funfun 4 àbí àgbò funfun 4 bàbá ẹ sọ̀rọ̀ ṣàgbò funfun 4. tí ò nábàáwọ́ kankan ó gbọ́dọ̀ kọ̀ mí lára. 4 àbí. yé aago 10 ti lù. yé aago 10. ṣíọ ẹ̀rín ẹ pa mí. nígbà tí wọ́n bá fẹ́ gbà rẹ̀ bà wọ́n máa ṣojú àánú tí wọ́n bá rí nǹkan tó ń tẹ̀ wọ́n lọ́wọ́ tó bá tẹ̀ wọ́n lọ́wọ́ tán wọ́n máa gbọ̀n kiri ara ti tù àánú ẹ ṣe mí. Alpha, how you doing? Abeg, Ram, we no get white for body. Okay, what do I no get anything? We no get anything. We no get white. Pure white. Na that one I need. That one be say we go come be that. I mean, we go check the one like no white, pure white. Hello, Baba. Hello, sir. Mo ti wá kíní mo ibẹ̀ náà mo wà báyìí. Ibi ẹlẹ́kẹrin mo ti ń dé báyìí lẹ́nu. Gbogbo tí mo rí ó ní kíní lára. Bàbá kí ni máa ṣe báyìí sí? Yé!
Mo ti bẹ́ẹ̀ sà yé bàbá yìí dẹ̀ fún èrè dẹ́rù bá mi. Ọ̀gá ìwú ta ní eré tí òkú àti wọ́n tàbí káàkiri báyìí dúró ọlọ́run. Ọ̀gá tún àbúrò ní ọ̀gá fọ̀ ní dúró ọlọ́run. Kí wọ́n á ní gbogbo ilé báyìí tó gà wọ́n sáré báyìí dúró ọlọ́run. Èrò ẹni wọ́n máa wọ́n dúró ọlọ́run bá ṣàánú mi ò kí ni tí kò lè wọ́ ọ̀gá bọ̀. Ọ̀gá ọ̀gá tí kò sí ló ṣẹlẹ̀. Kòkòrò jọ ń tó lọ. Ọ̀gá ní sùúrù ló ṣẹlẹ̀. Wọ́n máa kọ́ wá sí ibà ìjọ ẹ̀. Wà o. Wọ́n máa kọ́ wá síwájú ibà ìbò ló ń gbé. Ọ̀gá ó máa ń pọ̀ sọ́kùnrin ni àbóbìnrin àwọn kan wà bíi tẹ́wọ́n tẹ̀lé àwọn obìnrin mi báyìí jẹ́ tó bá dé obìnrin mi wá ń jẹun báyìí wọ́n wá dàbí ọkùnrin ẹ̀ ní ọ̀gá òde ni wọ́n ẹ̀ níbo bí ọkùnrin ni wọ́n. Kòkòrò ọ̀gá kòkòrò pápá jẹ kòkòrò tí ò ń gbọ́ mi. Wọ́n máa kọ́ báyìí wá ń báyìí ní ọjọ́ Tuesday. Wọ́n báyìí ní ọjọ́ Tuesday. Ó wọ ọ̀gá mẹ́ta ìjọ síbẹ̀ yẹn. Ọ̀gá mo ti rántí o. Tí mo fẹ́ lé jáde. Wọ́n máa tó máa tọrọ báyìí tó wọ tòtánà báyìí ó dẹ̀ fún wọn bí ilé kíní kẹ̀kọ́ báyìí sí sẹ́sẹ̀. Tó wọ sẹ́sẹ̀. Òun ni. Ó dàbí pé. Kòkòrò jọ rántí. Ago ti ń lọ kòkòrò jọ rántí. Yóò jẹ. Ọ̀gá mo máa rántí ó dàbí bí sí ìtẹ̀lẹ́kẹ̀ta yẹn bí mo ti máa rí wúmọ̀ yẹn. Sí ìtẹ̀lẹ́kẹ̀ta wa ń gbé. Ó dàbẹ́ ọ̀gá. Ṣé tó wà níbi ìsàlẹ̀ yẹn? Ọ̀gá máa wọ̀lú mi tó wà ní sáré bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àbí. Ọ̀gá ẹ̀wọ̀n ọ̀gá ó tún tẹ̀lé wọn ní ọ̀gá. Ọ̀gá ó tún tẹ̀lé wọn ní ọ̀gá. Kòkòrò lọ sí gẹ̀ẹ́tì sáré ẹ̀fẹ́ kan èmi lọ sí gẹ̀ẹ́tì náà. Iyiola ṣe bí mo bá yín sọ̀rọ̀ ọjọ́ yẹn àrọ̀. You see what you cause sickness. The only thing tell you say máa yìí fẹ́ máa gbàdúrà sí Ọlọ́run kọ́lọ̀ dárí àṣírí lè ní ti. Ṣé kò sí nǹkan mi tẹ̀lé ṣe ni? Nǹkan tí mo mọ̀ tẹ́lẹ̀ ṣe. Ọdún méjìlá ló kún mi. Gbogbo dúkìá tẹ̀tẹ̀ owó ẹ̀jẹ̀ kó jọ. Ẹ máa ta gbogbo ẹ̀. Ẹ máa lọ fún àwọn ọmọ aláìní. Kẹ wá máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Mo mọ̀ pé ọba mi kò kí ń ṣe ọba ìkà. Ọlọ́run máa dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jì. Ó máa dárí àìṣedéédé yín. Mọ́mẹ́rẹ́. Yes ma. Mo fẹ́ bí lówó yín kó mi tàbí ṣe péyà ní ẹnu yín pé ibo lẹ gbé sí mà. Ok ẹ lọ bá alàgbàjọ. Ó máa ń gbé nínú ìgbà. Ó wà nínú ìgbà. Bókẹ́. Mọ́mí. Ẹ mọ̀ra ni. Àbúrò mi ìyá kan náà bàbá kan náà ni. Àbúrò yín. Àbúrò yín. Àbúrò mi. Ṣé ilé ló ń gbé ni? Àbí ẹ̀yin ni wọ́n sọ̀rọ̀? Ṣé sọ̀rọ̀ kókó fún mi? Ẹ jẹ́ ẹ bá mi pé àbúrò mi ni. Sísá Rónkẹ́. I'm sorry. Okay, I'm sorry. Forgive me, please. Máa tí kò bá ṣe pé aláì tí orin tí mo gbọ́ mi pé níwájú nígbà yìí nítorí ẹni yìí kò ṣe tí mo kì í sọ́jọ́ ẹ̀. Mo understand. Mo mọ̀ pé wọ́n ti ṣe. Ṣùgbọ́n ìjọ ń tòun lọ ẹ máa bá mi dárí jù lọ. Ṣùgbọ́n ẹ sábà ka bàbá wa sí mi ní ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi dárí jù lọ. Ẹ máa dárí jù wọ́n bọ́dọ̀ ṣe máa ń darí àìṣedéédé sí ti níyàn jù. Ṣùgbọ́n ẹ̀yin náà máa ń ṣe Ọlọ́run. Ọdẹ máa ń bẹ̀ ó máa ń gbọ́. So ẹ jọ̀ọ́ ẹ máa bá mi dárí jù lọ. Mo mọ̀ pé wọ́n ti ṣàìṣedéédé sí mi, wọ́n ti ṣẹ̀ mí, kò ẹ máa dárí jù lọ. ṣe jẹ́ nìyẹn tí bọ̀dá mi ṣe pa dádì mi láti ìgbà mo ti ń ṣe àdágbé àdáfà tó yẹn pé ẹ bí mi lọ́nà tẹ̀mú mi wá sí àìká láì lè tó ẹyẹ tó ṣe mí.
Ẹ̀wọ̀ náà ní èmi kàn ṣe pẹ̀lú fọlọ́run. Ṣé rí ní àsìkò yìí Ọlọ́run ṣe àsìkò sì wà láti ronú kúrò. So, ẹ̀kúnlẹ̀. Kí ló ṣe? Ẹ̀sìn kan. Mo wá pè. Ẹ̀kúnlẹ̀ jẹ́ ká gbàdúrà. Mọ́mì. Mo láì ká bẹ́ẹ̀ sí yìí o. Ẹ jẹ́ ká gbàdúrà. Rónkẹ́. Bọ̀dá mi. Pẹ̀lú lédi. Wọ́n ní pé ká kúnlẹ̀ kàbí igbó ìrọ̀lẹ́ ti sọ yìí pé mo fẹ́ yìí. Bọ̀dá mi, why do you do like this? Rónkẹ́. O fẹ́ sọ pé nǹkan tí mo ṣe àbí. Bọ̀dá mi, I didn't say anything like that. Rónkẹ́. Mo ní kó wọ́n fọwọ́ sí wọ́n. Bọ̀dá mi, mo mọ̀ Rónkẹ́ ló kọ̀ mí, Ẹ̀kúnlẹ̀. Rónkẹ́. Bọ̀dá mi, time to stop. This is not the time for joke. Bọ́dá Iyiola. Rónkẹ́. Bọ̀dá mi, ẹ calm down. Okay. Mọ́mì sọ pé ká kúnlẹ̀ táwọn gbàdúrà pé ní Kí ló ṣe? bọ̀dá ẹ mọ̀ kan ẹ tẹ̀ jókòó ẹ ní sùn. Bọ̀dá mi kí ló ń ṣe gan-an? Ẹ ní sùn ẹ jókòó. Bọ̀dá mi náà wà tó lè má ṣe. Bọ̀dá mi ẹ tẹ̀ ní sùn. Ẹ mú wọn o, alàgbàjọ ẹlẹ́jọ bá mi lé bọ̀dá yẹn lọ, ẹ mú wọn o. Ọlọ́run, ó mà ṣe o. Tá bá sọ fún wọn pé kán farabalẹ̀, ó mà dá kán máa gbọ́.